ọ̀pọ̀lọpọ̀ wa báyìí ló mọ ọ̀kan nínú àwọn northerners tó jẹ́ olóṣèlú pàtàkì tó sì ti di àwọn ipò mú pàápàá jùlọ kì í ṣe pé wọ́n kàn jẹ́ olóṣèlú pàtàkì nìkan, àwọn èèyàn mọ̀ ọ́n dáadáa. Ìyẹn alàgbà Sheu Sanni. Kò sí tí ó mú kọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ọ́n. Wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ wípé most of the time bí northern ṣe bí north ṣe tó yẹn, bí gbogbo northerners ṣe pọ̀ tó yẹn, òun nìkan ló máa ń sábà sòótọ́ ọ̀rọ̀ lásìkò. Àwọn èèyàn nígbàgbọ́ nínú ẹ̀ díẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa là ń wò wípé tá a bá fẹ́ sọ̀rọ̀ á sọ pé northerners. Ṣùgbọ́n mo sọ kinní kan pé ibi tó bá ti ń di majority, ẹrú kan ní mú ní búgba ẹrú, nǹkan kan náà ni gbogbo wa la máa kà wọ́n sí. Torí tó bá ti jẹ́ pé ìwà tó pọ̀ jù ń bẹ ni. Kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí? Ó sọ̀rọ̀. Sheu Sanni sọ̀rọ̀. Gumi fèsì. Sheik Gumi. Kí ló ṣẹlẹ̀ gangan? Sheu Sanni sọ pé nínú ìwé ìròyìn Daily Post, ó ní Nigeria needs more air strikes against terrorists. Òun náà lẹ̀ ń wò lẹ́yìn mi. Ó ní ìjọba tí Trump ṣe ń jò ní, a tún nílò orú ẹ̀ sí. A nílò orú ẹ̀ sí kí wàhálà àwọn ìgbésùmọ̀mí kó lè bá a dínkù. Ọ̀dà ṣé n tá Sheu Sanni sọ sáà ní ọ̀dà ni? Ṣé irọ́ ló pa ni? Sheu Sanni ò parọ́. Ní kété tí Sheu Sanni sọ̀rọ̀ tán, kò pẹ́ púpọ̀ ìwé ìròyìn náà ni ló bá tún gbé jáde pé Sheik Gumi ti sọ̀rọ̀ o. Ó ní Trump US wọ́n sásábẹ́ genocide, Christian genocide ni. Ìyẹn ni pé wọ́n ń pa Kristẹni, abẹ́ ẹ̀ náà sá sí, wọ́n fi cover up ni. Bó ṣe sọ leléyìí, Christian genocide in Nigeria, US covering up. Daily Post ló gbé jáde, òun náà ni. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀, US sásábẹ́ Christian genocide láti fi cover up láti ṣe kíni? Láti gba wọ́n ṣàwọ̀ after àwọn nǹkan ayé. Ká má gba nǹkan táwọn ní o, gold tán ní ṣé Zamfara bíbo ní ẹni ti ní. Tán wawọ́ mọ́. Àwọn dẹ̀ wọ́n ń gba tẹni ẹlẹ́ni. Gbogbo wọn ní oblog ní Niger Delta. Ṣùgbọ́n gold tí wọ́n lè bá wọn pín. Ṣé yẹn ni Trump fẹ́ torí ẹ̀ wá? Ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, Christian genocide tẹ́ ń sọ yìí tó ní US fi cover up, ṣé kò ṣẹlẹ̀ ni? Ṣé wọ́n pa Kristẹni ni? Bẹ́ẹ̀ bá ní ń pa Mùsùlùmí ànírọ́, ṣé wọ́n ò pa Kristẹni ni? Ṣé Christian kan ló pọ̀ jù ni? Ṣé rí ẹ mọ̀jà tanra wa lẹ́nu ọjọ́ mẹ́ta tẹ́ bá ṣàkíyèsí, tọ́rọ̀ bá lọ tọ́rọ̀ bá bọ̀, wá ní ẹ má jẹ́ kí wọ́n pín wa o, ẹ má jẹ́ kán yà wá o, we are brothers. Ó ṣe má sọ pé we are brothers tàbí kẹ́ ẹ má sọ pé we are one mọ́. Torí pé inú ń bí àwọn kan. You are brothers, you are killing them. Ẹ̀ ń jí wọn gbé. You are brothers, kán má jẹ́ ká pé Nàìjíríà, ẹ̀ ń pa wọ́n nípakúpa. Ẹ̀ ń gba ransom. Ẹni bandit ní ọmọ rẹ̀ ní wo níbẹ̀ nínú ọ̀tá àbọn. Sheu Sanni ti sọ̀rọ̀ o. Ìtó dẹ̀ sọ yẹn òótọ́ ni o. We need more air strikes for these terrorists. Ṣùgbọ́n mi ò wá mọ bí Gumi ṣe ń ṣe.
tí ò rìn sásìkò ó ń yà mí lẹ́nu gidigidi ni. Nígbà Gumi wá sọ pé ká kọ́ bí wọ́n ṣe ń bá àwọn tẹ́rọ́rìstì gbé, oní báńdíìtì ni wọ́n, ká kọ́ bí wọ́n ṣe ń bá Fúlàní gbé, Fúlàní ò lọ ibì kankan fẹ́ anybody. Ṣé ẹ mọ̀ wípé à ń tanra wa jẹ ni, là ń sọ pé Haúsá Fúlàní? Ṣùgbọ́n ń bo ni Fúlàní ti wá? Ṣe rí gbogbo ọgbọ́n à ń yọ history kúrò nínú subject ní iléèwé òní o. Ṣé ẹ mọ̀ wípé tí ò bá sítàn kò ní sí àrọ́bá, àrọ́bá sì ni bàbá àtàn? Ẹja sọ tí ń jòdòdó ọ̀rọ̀ fúnra wa léni. Àwọn ará abí ni wọ́n ń pète pèrò káṣírí wọn mọ́ bá àtú tó fi di pé wọ́n ń yọ history kúrò nínú ìwé ìtàn tẹ́lẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n léèyàn níjọba nínú ìwé tí wọ́n ń kà níléèwé. Wọn à ní tàn, wọn ò sì ní pẹ́ tán torí wọn fi ìtàn rere balẹ̀. Èyí tó lọ́pọlọ wà nù wọn kì í ṣe pé gbogbo wọn ni ò kàwé. Àwọn kan nítorí pé wọn ò kàwé ni. Àwọn tó kàwé wà nínú òṣèlú. Sultan kàwé, Gumi kàwé, El-Rufai kàwé, Kwankwaso kàwé, gbogbo àwọn tó ṣe gómìnà wọn kàwé. Ìwà tó ń bẹ nínú ata ni kò lè kúrò nínú ata. Ẹni we are one, kí ni Nàìjíríà ń benefit lára yín? Kí là ń benefit? Nígbà mi ti máa rò, màá kà wò pé irú Nàìjíríà wo, irú ayé wo la wà yìí náà? Kí ni Nàìjíríà ń benefit? Ẹ jájọ, ẹ má jẹ́ ká ṣe èké, sentiment apart. Kí ni Nàìjíríà ń benefit? Ẹni tó ń ṣiṣẹ́ wà lóòrùn, ẹni máa jẹ́ wà ní bòjì lọ́rọ̀ àwọn aráabí o. Ìdí tí wọ́n ṣe ń sọ pé ká má jẹ́ kí Trump yà wá, ká má gbà fún, ká má ṣe gbá, ẹ̀ ń pa wá, ẹni àjọba ń jà ká gbógun ti Trump. Kí ni Trump ṣe? Ẹ jẹ́ àfihàn ẹlẹ̀. Ìdí rèé o tí wọn ò ṣe fẹ́ ká pín, torí pé àwa náà là ń béèrè pé kí ló dé tí wọ́n ń sá fún restructuring àbí pínpín. Àwọn ẹ̀yà míì ló ń ṣiṣẹ́ tí wọ́n ń jẹ. Yàtọ̀ fún pé wọ́n jẹ́ ọ̀lẹ, kò sí nǹkan tán lè ṣe. Owó òṣèlú, owó ìlú ni wọ́n gbọ́kànlé. Tí wọ́n bá ti pín, oníbọn ṣe ń pín láàrin ara wọn, tí wọ́n ṣe ń fẹ́ kí tí wọ́n pọ̀. Ebi wọn bá nǹkan tí wọ́n rí ní north ni ààrẹ ní bóyá ààrẹ gan kọ́ ló sọ pé àwọn iléeṣẹ́ kan ni wọ́n fẹ́ ṣe nígbà tí iṣẹ́ ààrẹ ló ní. Kí ló sì wà nù kán fọ góòlù ní ìpínlẹ̀ míì? Ṣé bí wọ́n ń fọ epo ní ìpínlẹ̀ míì? Ebi Niger Delta ló lépo tí gbogbo Nàìjíríà ń benefit inú ẹ̀, àwọn yarí. Ṣé nǹkan kan náà ni wá? Ẹ yé jẹ́ atanra wa mọ́. Ẹ jẹ́ àpò ònú ìjọba àti ayé ẹ̀tàn. À ń gbéra wa nígàn tá a bá sì ń continue láti máa sọ pé nǹkan kan náà ni wá. A jọ ń gbé pọ̀ lábẹ́ wọ́n Nàìjíríà, ṣùgbọ́n a kì í ṣe wọ́n Nàìjíríà wa àti wọn. Èrò wọn yàtọ̀ sí tiwa. Èrò ọkàn wọn yàtọ̀ sí ti Ìgbò, ó yàtọ̀ sí ti Yorùbá. Nísìn ẹ máa wò ó, wọ́n sọ̀rọ̀ Christian Muslim ticket, Muslim Christian ticket. Àwọn alákatakítí yóò ní gbà. Ẹ̀jẹ̀ ní nǹkan kan náà ni wá. Now, nígbà Gumi reply tó ní wọ́n sásábẹ́ genocide ni. Ṣé àwọn terrorist ò sá sí abẹ́ Islam láti máa fi pa àwọn èèyàn? Ẹ dáhùn. Ṣé wọn ò sá sábẹ́ Islam? ICIC, Boko Haram, Lakurawa, kíní kan, ìyẹ́ tí a là, bandit lẹ́ ń pe gbogbo wọn. Ẹ̀yin lẹ mọ bandit tẹ́ ń pè wọ́n. Gbogbo ẹni tó bá ti ń fìbọn pa àyàn, terrorist ni. Ta ló ń parọ́? Irọ́ ń parọ́ fúnrọ́. We are one, we are one. Nàìjíríà, ẹ má jà pín, division, ẹ má jọ wáyé. Àwa ò ní kọ́ wáyé, àgbà kọ́ wáyé, àbí? Ṣùgbọ́n ṣé nǹkan kan náà ni wá? Nígbà wo la fẹ́ sinmi ká máa ṣe
fún wọn jẹ, ká máa sáà fún wọn lóúnjẹ, ká máa ṣiṣẹ́ fún wọn nídìí pàtàkì tí wọn ò ṣe fẹ́ lọ torí kò sí nǹkan tí wọ́n ń ṣe. Mosquito ni wọ́n tí wọ́n ń jẹ wá. Mosquito ni wọ́n tí wọ́n ń jẹ wá. A dúpẹ́ lọ́wọ́ Sheu Sanni, gbogbo nǹkan ló lérè. Ọ̀rọ̀ tún sọnù o. Ṣá need more strikes àbá need. Èyí tí Gumi sọ tó ní wọ́n sásábẹ́ genocide, ṣé òótọ́ ló wí àbí àwáwí lásán lásán? Ṣọ̀kan náà ni wá ṣáàjọ, ṣé bá àṣejọ máa gbé lọ rèé? Amalgamation tí wọ́n fi pa wá pọ̀ ó dàbí kì í tí expire bí. Ṣó ti expire ni? Kí ló yẹ kó tẹ̀lé ná? Ẹ fi sábẹ́ comment section. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Èmi mọ̀ pé lọ́jọ́ kan Ọlọ́run ó yọ orílẹ̀-èdè kúrò nínú ogun. Tá a bá ní kì í ṣogun, à ń tanra wa jẹ ni o. Àwọn eléyìí wọ́n ṣetán ogun ẹ̀sìn, wọ́n dẹ̀ ṣetán ogun ẹlẹ́yàmẹ̀yà. Wọn ò ṣẹ̀ṣẹ̀ plan ẹ̀ o, wọ́n ti ń bá bọ̀ tipẹ́. A máa pàdé ńgbà míì.